Ìmọ̀mọ̀ kú dédé àsìkò gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé. Ìwọ ohun mo tó mú wá sí etí gbọ̀yìn tẹ́ bá gbàgbé ọmọkùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Funny Thinker ní online. Ṣé mọ̀ yìí ó tó jọ́ mẹ́ta tí a mọ̀ ti rọ́mọkùnrin o. Ṣé mọ̀ pé nígbà kan ó lóun nídìí ẹ̀pù tán ènìyàn dẹ̀ sọ́pọ́tì rẹ̀. Ìwọ ṣàdédé lámọ̀mọ̀rọ̀ ọmọkùnrin mọ́ ṣùgbọ́n ẹnujọ́ mẹ́ta ẹ̀ lọmọkùnrin tó jáde lérò yẹn bí ìrìn àjò tó ń rìn bí ìrìn àjò ń ṣe jẹ́ ṣùgbọ́n anẹ́nu ní nǹkan bí yé nìyẹn ti gbọ́rọ̀ ìwáyà gbọ́n tí ọmọkùnrin sọ ìmọ̀ gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tá a ti mọ̀ mú wá fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà fáfàní yìí tètè subscribe sórí ètò kí lè àjàǹfààní bàbá tó ṣe é mú fúnra wá fún yín olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo yín ọmọ Nàìjíríà pátápátá. Ìwọ iṣẹ́ ìfọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n láìkì rẹ̀ kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe lọ àtọ́jẹ́ kí a gbọ́ ìwáyà gbọ́rọ̀ ọ̀hún ká mọ́ gbà yín lákòókò. Kẹ́rin ibi onínàkúnà owó tẹ fún mi kò sí èyí tí mo náà nàkúnà bẹ́ẹ̀ o traveling ni mo fẹ́ ṣe visa Canada ni mo fẹ́ ṣe ń gbà yẹn wọ́n gbà mí ní 7.4 million naira. Funny Thinker. Now I believe you are thinking funny. Ọ̀pọ̀ kùkù òjò lọ dá mi agbádá nù. Lọ́jọ́ kìíní àná, ayé dáwó fún ọlọ́kùnlókùn, wọ́n dáwó fún ọlọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn èèyàn wọ́n láǹfààní wọ́n rò pàdé ọká wípé ọkùnrin lótò yìí tí ò ní pàtó iṣẹ́ lọ́wọ́ tí ń ṣọ̀kadà nílẹ̀dùnmọ́ lè sì fún lẹ́bùn ọ̀rọ̀. Àmẹ́bùn ọ̀rọ̀ tó ní ṣé wọ́n gan ní làákàyè tí wọ́n fi ń gbé ayé púpọ̀ òjò lọ́gọ́ lọ dáná agbádá nù. Ògbúrò bọ́ lọ Canada. Gbogbo omi tí ń bẹ yé òun ní gbogbo àwọn Oríyọmí Ayéfẹ́lẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n láǹfààní tí wọ́n fẹ́ fọ̀ lọ́wọ́ sókè ló wò pé wọ́n jámọ̀ kankan. Orí àjùlọ lọ ń bá mọ àìtóló báwọ̀ yìí. Ṣé gbogbo ẹni tó fẹ́ ṣe ọ́ lórí lọ́jọ́ kìíní àná lọ́yọ́ ẹni tó ọ̀sì sí tọ̀ wú? Ṣé wọ́n lè láǹfààní kí wọ́n wá sọ pé ìmọ̀mọ̀ bínú o bí mo ṣe wọlé ló yẹ kí mi kí gbogbo èèyàn ará mi mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí èèyàn ti ń gbọ́ mi tí èèyàn ti ń wò mí lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ojú tí èèyàn fi ń wò mí ojú náà mi àfọ́ etí tí èèyàn fi ń gbọ́ mi etí náà mi àdì ohun rere bí ìyè létí yín mi àgbọ́ o. Ìwọ bí ọ̀rọ̀ ọ̀hún tó ṣe lọ náà nìyí o ibi tá a fi àdàgbà ètò sọlẹ̀ sí ni yèé léni bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Funny Thinker àtọ́jẹ́ kí a gbọ́ àti bí bá tó ṣe lọ ní gbogbo àgbáyé àti mọ̀ mú wá fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà nìyí.